àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n ní gbogbo ọmọ ènìyàn tó wà láyé ló ní àwòrán méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Àwòrán kan ó hàn sáyé gbogbo ayé ní orí. Ìjọ́ tá bá ti pàdé èèyàn láti rí àwòrán yẹn lára ẹ̀. Àwòrán ẹlẹ́ẹ̀kejì, àwọn tí wọ́n bá súnmọ́ èèyàn àwọn ni a máa rí. Kò ṣeé mà níjọ́ kìíní tá pàdé èèyàn, ìjọ́ kejì tá pàdé èèyàn, kódà oṣù kẹyìn lè má mọ̀. Àwòrán alákọ̀ọ́kọ́ tó jẹ́ tí ó ṣe é sáré mà òní wọ́n ń pè ní khalq, al-khalq, bọ́lọ̀ ń ṣe dá wa, bóyá dúdú, bóyá pupa, bóyá kúrú, bóyá ga, bóyá sanra, bóyá tẹ́ẹ́rẹ́, bóyá rẹwà, bóyá èèyàn jẹ́ tó burẹ́wà. Àwòrán eléyìí gbogbo èèyàn ló lè rí ní ìgbà àkọ́kọ́ tá bá pàdé ọmọ ènìyàn láti mọ̀ pé lágbájá èèyàn pupa ni, lágbájá èèyàn dúdú ni, lágbájá èèyàn kúkúrú ni, lágbájá èèyàn gíga ni, lágbájá arẹwà ni, lágbájá burẹ́wà. Ṣùgbọ́n àwòrán ẹlẹ́ẹ̀kejì inú ló wà. Ẹ bá súnmọ́ èèyàn òun náà ni ó mọ̀ rú ẹ̀. Àwòrán kejì ni a ń pè ní al-khulq, ìwà. Nígbà tá bá súnmọ́ èèyàn tá láàmọ̀ rú wà tó wà lọ́wọ́ ẹ̀. Àwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá wọ́n ní ìsúnmọ́ ni làámọ̀ sí ẹni. Ojú ẹsẹ̀ tá bá rí asa kọ́ láti mọ̀ pé asa ni. Nígbà bá súnmọ́ láti mọ̀ bí àṣẹ asa lágbájá, àṣẹ ahun ni lágbájá, àṣẹ alásọ bàjẹ́ ni lágbájá, àṣẹ lágbájá ò tiẹ̀ sí ó súnmọ́. Nígbà tá bá bàlù láti mọ̀ àṣẹ lágbájá ọ̀ládéhùn, àṣẹ amátara ẹni nìkan ni lágbájá. Nígbà bá súnmọ́ láti mọ̀. Umar ọmọ al-Khattab radiyallahu anhu ó mẹ́rin lọ́wọ́ ẹnìkan pé sọ ọmọ ẹni báyìí, ẹni yẹn ló mọ̀. Umar wá bí léèrè ìbéèrè nípa ẹni yẹn. Ó ní ṣé ẹjọ́ ṣèrìn àjò rí? Ó ní rárá o. Ó ní ṣé ẹjọ́ jẹun rí? Ó ní rárá o. Ó ní ṣé owó dà yín pọ̀ rí? Ó ní rárá o. Umar lọ́ọ̀mà. Ìwọ àti èèyàn ẹjọ́ ṣèrìn àjò rí, ẹjọ́ jẹun pọ̀ rí, owó ọ̀dà yín pọ̀ rí, ọwá lọ́ọ̀mà ọ̀mà. Nígbà tí ẹ̀ntà bá mọ̀ àwọn nǹkan ọ̀dà wa àti ẹ̀pọ̀ láti mọ̀rú wà tó wà lọ́wọ́ ẹ̀. Ẹ̀sìn Islam ó fojú tó nípa wo ìwà. Ó pàtàkì ìwà gan nísẹ̀mí ayé ọmọnìyàn. Kódà nínú àmì tá fi mọ̀ pé àwọn ẹ̀sìn wa tá ń sìn Ọlọ́run gbà ó ní kí wà wọ́dà. Èèyàn bá jẹ́ olùsìn Ọlọ́run tí wà rẹ̀ ọ̀bá dá alásìdànù nírú èèyàn bẹ́ẹ̀. Lẹ́fi rí pé ẹni tí bá ti ń sin Ọlọ́run tí ń kírun, ará ayé wọ́n máa ń retí ìwà dáadáa látọ̀dọ̀ ẹ̀. Obìnrin tí bá ń borí, ará ayé máa ń retí ìwà dáadáa látọ̀dọ̀ rẹ̀. Tí wọ́n bá wá rẹ́nìkan tí ń kírun, tí ń gbààwẹ̀, tí ń ṣẹ̀sìn, tí wà rẹ̀ ọ̀bá dá, ará ayé wọ́n máa bú ni. Ó ní ó sì lóhun kírun, ò kírun kíná, ọ̀fà tẹ̀sùbá fanámára, aborí mábòwà. Ìyẹn ni pé ẹ̀sìn tó ń sìn, ìwà tó ń hù tako ẹ̀sìn yẹn, nígbàtí ọba àlejòọlá fẹ́ ròyìn ànábì rẹ̀ ní Al-Qur'an, kò fi ìmọ̀ tó pọ̀ ròyìn ẹ̀. Onímímọ̀ sí ànábì sallallahu alaihi wasallam. Kò fowó ròyìn rẹ̀, kò fi ẹwà ròyìn ẹ̀, ní tó fi ròyìn ẹ̀ náà nìwà.
wa innaka la'ala khuluqin 'azim ìwọ ni wà rẹ̀ dáa Ànábì gangan sallallahu alayhi wa sallam nígbàtí ó fẹ́ fún àwa tá lọ́mọbìnrin tó lọ ilé ọkọ lámọ̀ràn tá ló yẹ ká fa ọmọ wa bìnrin wa fún nítorí sọ ní pé idha ja'akum man tardawna dinahu wa khuluquhu fazawwijuhu wa in lam taf'alu takun fitnatun fil ard wa fasadun kabir ó lè gbogbo ẹni tẹ́ ní ọmọbìnrin tó lọ ilé ọkọ ọmọ tẹ́ bínú ara yín ni ọmọ tẹ́ gbàtọ́ ni àbúrò yín ni tẹ́ bẹ́ fi lọ́kọ tẹ́ bá ti rẹ́ tó ní nǹkan méjì ẹ fọmọ yín fún ẹ má tún wo èyí má ẹ fọmọ yín fún kí ni nǹkan àkọ́kọ́ àdíì ẹ bá jẹ́ olùsìn Ọlọ́run òdodo tí kìí sí olùsìn Ọlọ́run fake tó lásìkò tá a wà yìí àwọn ẹlẹ́sìn fake wọ́n ti kún ayé gan tí wọ́n bá ti study ẹ̀ tí wọ́n fẹ́ mọ́ lọ́dọ̀ rẹ̀ tí wọ́n rí pé ẹlẹ́sìn ni àánà wa máa ṣe bí ẹlẹ́sìn ṣòkòtò wọn ìjọ tí wọ́n bá ń lọ lé bàbá ìyàwó wọ́n fà sókè bàbá ìyàwó rò pé èèyàn gidi ni wọ́n kò ní máa kó jìbìtì kò ní wọ́n àwọn tí wọ́n máa pè fáwọ̀rajà gbájú ẹ̀ ṣe kò ní máa pèrú àwọn èèyàn bẹ́ẹ̀ ni yọ́ máa ṣe sàlámà alékùn yọ́ máa ṣe nùọ́nùọ́ wọ́n máa pé àfà yìí ọjẹ́ ń túbọ̀ kìí sọ̀rọ̀ ẹ̀hànà sí ní ẹ̀hànà ó ní ó ní tẹ́ bá rẹ̀ tó lẹ́sìn tẹ́sìn ẹ̀yànjú ń ṣe ọ̀ranyàn ó ṣe súnà wa khuluquhu ó tún wá ní ìwà Ànábì ní fazawwijuhu tó bá lóun fẹ́ máa yíbìnrin ẹ fà á fún pé máa fẹ́ ẹ má wò pé ṣé wo ń jàlámíà mẹ́ta ẹ̀ lọ́wọ́ fẹ́ máa wá ń jàlámíà mẹ́ta jọ́rọ̀ tí máa wálé wa bàtà kan tó máa wọ̀ wá náà tí wọ́n lọ́wọ́ fẹ́ máa wá ẹ má sọ bẹ́ẹ̀ sọ lẹ́sìn sọ níwà Ànábì ní ẹ̀fọ́ máa yín fún wa in lam taf'alu tẹ́ ẹ̀ bá wá ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ takú sórí wípé ẹni tí ó fẹ́ máa yín ọgbọ́dọ̀ máa páàkì mọ́tò síwájú ta ẹni tí ó fẹ́ máa yín ọgbọ́dọ̀ jẹ́ olóṣèlú pàtàkì láàrin ìlú ọgbọ́dọ̀ jẹ́ olówó láwùjọ gbajúmọ̀ láwùjọ tẹ́ ẹ bá takú sórí bẹ́ẹ̀ tẹ́ ẹ fọmọ fẹ́lẹ́sìn àtòníwà takun fitnatun fil ard wàhálà ó ṣẹlẹ̀ láyé o ọmọ yín ò ní bí kọjọ́ ọmọ kan sọ́dọ̀ rẹ̀ tí ilé bọ́ta yóò máa pe bàbá ìyàwó ẹ̀ pé ọmọ yín ẹ bá sọ̀rọ̀ bí bẹ́ẹ̀ kọ́ hospital ni ó gbà ń tẹ̀ yóò máa rán máa sí pé bí ìyá rẹ̀ ṣe bá ti bàbá rẹ̀ jẹ́ ó lè bá tèmi jẹ́ bẹ́ẹ̀ takun fitnatun fil ard wàhálà ó ṣẹlẹ̀ láyé wa fasadun kabir ìbàjẹ́ tó tóbi ó sì ṣẹlẹ̀ lórílẹ̀-èdè ayé kí là ń pè ní ìwà dáadáa ìwà ó wá pín sọ́nà méjì tàbá dákọ ìwà wà pín sọ́nà méjì ìwà dáadáa ń bẹ husnul khulq ìwà dáadáa ó wà bẹ́ẹ̀ náà ni ìwà burúkú náà wà su'ul khulq ìwà burúkú òun náà ń bẹ ìwà tí ò túra òun náà wà kí wọ́n là ń pè ní wà dáadáa a bá sọ pé tí jẹ́ wà dáadáa òun náà ni kọ́mọnìyàn jẹ́ tí máa tújú ká kíyàn jẹ́ tí máa tújú ká kíyàn jẹ́ ń tọ́ láwọ́ sáwọn èèyàn wa kaful hadha kíyàn sì má jẹ́ tí máa fara ní ẹni kàkà ẹni tá sọ pé wà rẹ̀ dáa nìyẹn ojú rẹ̀ ó ṣe é wò àwọn ojú kan ń bẹ kò ṣe é wò lẹ́ẹ̀mejì bí a bá wò ó lákọ̀ọ́kọ́ gan èèyàn fẹ́ lè wọlẹ̀ sójú tẹ wá wò lẹ́ẹ̀kan tẹ́ fẹ́ wọlẹ̀ tó lẹ́ẹ̀tún wá tún wò lẹ́ẹ̀kejì bí
yóò jẹ́ tí tújú ká, yóò jẹ́ ń tọ́ lawọ́ òní yahun òní jẹ́ tí ó sá wà gbogbo ẹ̀ máyà báyìí wàká fòlẹ̀ àdá a sì ní jẹ́ tí ó máa fara ní ẹni kaka ẹ́mbàsí àwọn tá a kàálẹ̀ yìí á sọ pé ìwà rẹ̀ dáa. Ìwà tó dáa tá a bá ní ká máa kàálẹ̀ ní èjì ó pọ̀ a lè kà tán, ṣùgbọ́n àwọn kan bẹ tó yẹ pé ó pàtàkì kárí lára ọmọnìyàn tó jẹ́ ẹlẹ́sìn Islam. Alákọ̀ọ́kọ́ ń bẹ òun náà ni àríf, kájẹ́ tára rẹ̀ balẹ̀, ká má jẹ́ onígàràgàrà wọ̀kílù mà tó bá ti dáwùjọ kan báyìí yóò sá máa sọ̀rọ̀ ní jabata kẹ́ẹ̀tì ẹ̀kójú rẹ̀ pé kí ní ṣẹlẹ̀, ọ̀rọ̀ wo ló bá àwùjọ yìí mu, kò ní mọ̀ nígbà bá sọ̀rọ̀ balẹ̀ jẹ́ tán ní àmà bẹ̀rẹ̀ ìmọ̀ pé bó ṣe rí nù, ìmọ̀ pé bá ní ló mú ọlọ́wọ̀ farabalẹ̀ tẹ́ẹ̀tẹ́lẹ̀. Òjíṣẹ́ ọlọ́ọ̀bá sọ̀lọ̀ àrùsánú àdísì rẹ̀ ọ sọ pé àrífk tẹ́rí kájẹ́ tí máa fara balẹ̀ kò ní wà lára kìíní kan àyàfi kí ọ̀sọ̀ bá nǹkan náà. Tàbá ti wá wá ìfarabalẹ̀ ti lára nǹkan kan, tàwá bá ti wá ìfarabalẹ̀ ti lára nǹkan kan, àbùkù kankan náà ni. Ẹlẹ́sìn Islam nínú wà tá a fẹ́ lọ́dọ̀ wa ní kájẹ́ tí máa fara balẹ̀ kó lè bá máa kó yìí bá wa. Nínú àwọn àwà tó jẹ́ wọ ọmọlúwàbí tó yẹ ká bá lára mùsùlùmí ó ní alhaya kájẹ́ tí máa tijú. Òjíṣẹ́ ọlọ́ọ̀bá sallallahu alayhi wa sallam ó ní ọba tó dá wa gan máa tijú. Ẹ rí pé èèmàlélẹ́yìn ọlọ́run tó dá wa gan ó ní a máa tijú, ó ní a máa ti ọlọ́run lójú kọ́ ma nìyàn tẹ́wọ́ sọ́lọ́run pé wọ ọlọ́run mo fẹ́ nǹkan báyìí kó tó wá ká ọwọ́ ní òfìfo padà, a máa ti ọlọ́run lójú. Kéèyàn tẹ́wọ́ sọ́lọ́run pé wọ ọlọ́run tí mo fẹ́ ní kọ́lọ́wọ́ a máa fìyàn ní téèyàn fẹ́ràn, ó ní a máa ti ọlọ́run lójú. Àwọn tí a máa ànábì sallallahu alayhi wa sallam wọ́n ní ànábì ti jújú òbí ọmọ ọlọ́mọge lọ. Ọlọ́mọge ìjọ ni o, kìí ọlọ́mọge ìsìn o. Àwọn ọlọ́mọge ìsìn àṣà ni wọ́n o. Àti à ń wọ pátá lásán káàkiri ayé, àti à ń yọ àyálẹ̀ kiri ayé, àti à ń wọ àkísà kiri ayé. Àṣà làwọn ọlọ́mọge ti sìn, àṣà àti à ń rún mára àgànà ẹsẹ̀ ògiri, àṣà làwọn eléyìí. Àwọn tí wọ́n ń gbérun irun òkú sórí, irun òkú, irun ọ̀wá yóò wá sí lẹ́lẹ́lẹ́ lẹ́yìn wọn bí ìrù ẹsẹ̀. Ìsá àwọn ẹ̀là ń sọ àwọn ọlọ́mọge tí a fi ń ta ìsáná, tí a fi ń tọ́sẹ́, tí a ń jó láàrin ìjà. Sáwọn eléyìn lójú ti wọn tí a ń jó láàrin ìjà, ọmọ jó bí ẹni tí nǹkan ti rọ́lù. Èsì àwọn eléyìn là ń sọ àwọn tí a mọ̀ òjíṣẹ́ ọlọ́ọ̀bá sallallahu alayhi wa sallam wọ́n ló ti jú ọlọ́mọge tí ọmọ ọkùnrin lọ. Wọ́n ló ti jú ọlọ́mọge tí ọmọ ọkùnrin lọ. Alhayahu ní jẹ́ tìjú. Alhaya ìtìjú. Àfà sọ pé ìtìjú yẹn wọ́n ní ọwọ́ látara alhayatu ní ìsẹ̀mí. Wọ́n lẹ́ntẹ́mí ẹ̀ bá ń bẹ láàyè yóò máa tìjú. Ẹntẹ́mí ẹ̀ bá ti kú ni ò ní tijú ní máa yasa. Ẹwàtẹ́rẹ́ nǹkan tó yasa iléyùn ẹ̀mí ẹ̀ ti kú nù. Nǹkan búkú ní kí gbogbo ẹ̀ máa pé ta ni ó sọ̀rọ̀ báyìí, ta ni ó sọ̀rọ̀ fún bàbá. Kí ni èmi á sọ ẹlòmíọ́ èmi á sọ ṣé wọ́n gbé lọ́tàrí ni máa sọ kalẹ̀. Má wọ́rí ọkàn bàbá lábùkù ìwọ náà dàgbà,
tí wọ́n náà bá dàgbà ọmọ èkì ó ṣe kí ni o yọ́ kàn wọ́n náà lábùkù. Nínú wà tó yẹ ká bá lára lẹ́sìn Islam ó ní al-haya, kájẹ́ tí máa tìjú. Ìwọ ọmọlúàbí ó náà ní ìtìjú lọ́dọ̀ mùsùlùmí. Òjíṣẹ́ Ọlọ́run bá sọ sánú àdíìsì rẹ̀, ọ̀rẹ́ nìkan tí ń sọ fún ẹnìkejì ẹ̀ pé ó ti máa tìjú jù, ìtìjú ẹ̀ ti pọ̀ jù. Kí ló Ànábì sọ fún? Ó ní dáàhù fa innal hayya'a minal iman. Má fi ọmọ tìjú mọ́, ká máa tìjú ara àgbàgbọ́ lọ́wọ́. Ẹ ń bá ya sa ò nígbàgbọ́ nú Ọlọ́run tó ni. Nǹkan burúkú ni kó máa dásà wípé níjọ́ tí wọ́n ń pín ìtìjú òsì létí ẹ, níjọ́ tí wọ́n ń pín oore òsì lẹ́nu. Al-hayya'u khayru, gbogbo tí jẹ́ tìjú lóore. Ọwá níjọ́ tí wọ́n ń pín oore òsè kí ni òsì létí ẹ. Ọlọ́run má jẹ́ wọ́n pín oore lẹ́yìn wa, má jẹ́ kó oore fún ẹnìkọ̀ọ̀kan wá rú. A gbọ́dọ̀ jẹ́ tí ó máa tìjú, pàápàá obìnrin ó gbọ́dọ̀ jẹ́ tí ó máa tìjú. Ọmọ rẹ̀ ń sunkún nínú mọ́tò, ọkùnrin bẹ lápá tún ń bẹ lápá sí rẹ̀, ó wá yọ ọyàn sí ọmọ lẹ́nu nínú mọ́tò. Ó lójútì, ìhòhò rẹ̀ ló pé ìtàm fọ́mọ. In tí ó yẹ kójú mí rí jójú ọkọ rẹ̀ lọ, ó ti gbé fáráyé pé ẹ wò ó, ọwá bímọ oní òní àlùbáríkà. Ilé ẹgbẹ́ tí Yorùbá máa ń sọ, wọ́n ní ọmọ tí ojú ti yọ àlùbáríkà kò láàrẹ̀. Gbogbo àwọn ojú kúkú tí ń wọ ọyàn rẹ̀ ń àlùbáríkà bẹ̀ ní ẹ́sẹ̀ kí ni o ní à ń fa ayọ̀ yẹn. Ọlọ́run ló ní kó bò ó. Bẹ́ẹ̀ náà ni gbogbo òhòhò lára obìnrin náà, obìnrin gbọ́dọ̀ tijú láti bo ìhòhò ara rẹ̀. Obìnrin bá ti ń fi ìhòhò ara rẹ̀ hàn sára ayé, àwọn ààyè àlùbáríkà ní fi hàn. Bára ayé ṣe ń wò tí ń gbádùn rẹ̀, wọ́n ń fa àlùbáríkà kù lára ẹ̀ náà. Kọ́lọ̀ mọ́ sọ̀rọ̀ nìkọ̀ọ̀kan wa bẹ́ẹ̀. Nínú àwọn àwa ayá yìí tó yẹ ká bá lára ẹlẹ́sìn Islam tí òjíṣẹ́ Ọlọ́run sàṣà ń pè wá sí, òun náà ni àtàwádùrù, kájẹ tí ó máa tẹríba. Ìtẹríba ìwà mùsùlùmí ni. Àtàkábùrù, ìgbéraga, ìwà ṣàìtọ́nù ni. Níjọ́ tí ọba àlékiọlá tó ní kó tẹ̀ fún ànábì Ádámù alayhi salatu wassalam àtọwọ́ àtàwọn màláíkà, Ọlọ́run ní fasajadu illa iblisa aba wastakbara wa kana minal kafirina. Ọlọ́run ní gbogbo wọn ní ẹ̀tẹ̀ láti tẹ̀lé àṣẹ Ọlọ́run. Wọ́n tẹ̀ bọ́lọ̀ sí ni wọ́n tẹ̀ láti fi ṣe àpọ́nlé ànábì Ádámù alayhi salatu wassalam. Illa iblisa, àyàfi bìlísù ṣaitọ́nù. Àwọn Yorùbá wọ́n ní ọ̀n fa bìlísì lẹ́sẹ̀. Nǹkan burúkú ní jẹ́ báwọn, ọ̀n fa bìlísì lẹ́sẹ̀. Ọlọ́run ní fasajadu illa iblisa aba wastakbara wa kana minal kafirina. Gbogbo àwọn màláíkà ni wọ́n tẹ̀ láṣẹ Ọlọ́run, wọ́n tẹ̀ nítẹ̀ tàpọ́nlé fún ànábì Ádámù alayhi salatu wassalam. Àyàfi ìbìlísù nìkan, àbà ọyarí, wastakbara, ó gbéraga, wa kana minal kafirin. Ọlọ́run nínú kèfèrí ní ìbìlísù wa. Ìbìlísù alayhi la'natullah. Àgbọ̀rọ̀ gbéraga. Kí lọ́lọ́run fún ọ tó ń torí ẹ gbéraga? Ìkànnà àwọn àfáà ó ní àjíbtù libna Ádámà kaifa yaftakhir. Ó ní mo ṣe ìmà lára ọmọ ànábì Ádámà tí ń gbéraga, tí ń ṣe fáàrí. Kí ni ń ṣe fáàrí lé lórí náà? Wa qad kharaja min mawdi'il bawl. Ṣé bí ọ̀nà tó gbà wá sáyé ilé ẹ̀tọ̀ méjì ni?
ilé ìtọ̀ méjì lọ́gbà wá sáyé nígbà tí ń bọ̀ látara bàbá ilé ìtọ̀ bàbá lọ́gbà bọ́ sílé ìtọ̀ tìyá kí á ní gbéraga sí kí ní gbéraga sí o ti lé ìtọ̀ bọ̀ létọ̀ ọgbà létọ̀ jáde kí á ló ń gbéraga sí. àfáà kan jókòó níjọ́ kan ìkan náà ti máa gbéraga wá ń kọjá lọ́wọ́ jọ àfáà ìwà ń gàpá ọwọ́ bí àfáà pé ọmọ wa ni ṣe ìpásà tí a máa dání sí náà ọ̀dáyàmà ó náà sọ fún àfáà pé ọ̀dáyàmà àfáà ni mo dọ́ ọmọ ó ní asluka maniyu munti ìpìlẹ̀ rẹ̀ maniyu ti rùn ní ọ wọ́n ní àyà túkà òpin ayé rẹ̀ náà jífà tó mú tí náà tí ẹ̀ pé ẹran tó bá kú tí wọn ò dú a sọ pé gífà a lò kú gífà ní o làáfà wa sọ fún ìgbẹ̀yìn ẹ náà ó di ẹran gífà tí ó máa rùn tí wọn bá tètè sin ọ ó di ẹran gífà tí ó máa rùn nígbà tó wà tí ìkú tó ń bẹ láyé yìí náà ìgbẹ́ ló ń gbégi àbí tàbí onígbẹ̀nú nù wa sáré tí onígbẹ̀nú láàrin wa dáhùn ní kò sẹ́ tí onígbẹ̀nú pé ìbẹ̀rẹ̀ rẹ̀ òórùn ìparí rẹ̀ òórùn nígbà tó ń bẹ láyé gan òórùn mọ́ olóòórùn ni ọ́ kí là gbéraga sí ẹjá tẹríba àwọn tí a nífà tí a ń lé ìkaná gan ò gbéraga tàbá pé yẹn nífà ò lé ìkaná àwọn ẹni ọlọ́ọ̀ni ẹnífà tí ẹ lè ìkànnà gẹ́sù lówó nínú àwọn tó nífà tó lè ìkànnà látàbí wáwà sallallahu alayhi wa sallam kálẹ̀ nìkan máa gbéraga ọ̀yẹ̀ kánà bí gbéraga kò sí gbéraga tá bá fẹ́ wọnú islam á kó òkú ẹ̀ka tó wọnú islam bí ẹ bá fẹ́ wọnú islam sọ pé ashhadu an la ilaha illallah tá a ní kọ́ sọ pé ashhadu anna muhammadan rasulullah bá lóhun òwí kìí ṣe mùsùlùmí ẹbí tó kọ ẹ tó nípadé bàbẹ́ pèrún àdàkọ̀ bàbẹ́ sì kọ́ mọ̀ àdàkọ̀ nínú khutba jímà àdàkọ̀ àtà lórí àtàṣáhùd lórí ìrun àdàkọ̀ yìí ipò yẹn ju gbogbo ẹ tí máa nípò láyé lọ síbẹ̀ náà kò gbéraga kí ló ń pè ní Al-Qur'an wọ́n ní subhana alladhi asra bi abidihi ọlọ́pẹ̀lẹ́rú nínú suratul Kahf wọ́n ní alhamdulillahi alladhi anzala ala abidihi likitaba ó pẹ̀lẹ́rú ọlọ́pàá bí lẹ́rú sallallahu alaihi wasallam ó náà wọ́n pé àdá Abdullahi ẹwọ́ ọlọ́ni mo ṣe kò gbéraga èsù tó gbéraga lọ́dẹ ní èpè ó Fíráúnà gbéraga lọ́dẹ ní èpè wọ́n náà má gbéraga wọ́n jọrẹ lójú ṣé ókùn ẹni akọsára owó tọ̀ ná nígbà tó ń gbéraga owó tọ̀ ná sókùn ẹni bẹ lára rẹ̀ ṣé bó kó olókọ lọ́wọ́ ẹ̀mẹ́ kí á ló ń gbéraga sí ẹmbá ti gbéraga ọwọ́ náà lálẹ́ kìyàmà ọlọ́gbọ́n sọ bẹ́ẹ̀ ní àdísì kúdúsí al-izzu ridai al-izzu izari wal-kibriyau ridai faman naza'ani fi wahidin minhuma azabtu àwọ̀tẹ́lẹ̀ ọlọ́run ó náà níyì àsọlérùn rẹ̀ ní ìgbéraga ẹmbẹ́ bọ́lọ̀ ń fàkánú méjèèjì yóò jíyà kọlọmọjá wó jíyà ti wá nínú àwọn àwà tó jẹ́ wà yáyì tó yẹ ká bá lára mùsùlùmí ó náà ní kálẹ̀mí ìdáríjì fẹ́ ń bá sẹ̀wá má láníyàn pé ẹ ń bá sí ọ̀ọ́sàgbẹ̀sán lára ẹ̀ ní má láníyàn bẹ́ẹ̀ kálẹ̀mí ìdáríjì àwa mùsùlùmí ni ó Ànábì wa Yusuf alayhi salatu wassalam
àwọn èèyàn rẹ̀ ìtú tí a pa lórí ẹ̀ gbogbo náà láwọn wọ́n jù kànga wọ́n tà sóko ẹrú níjọ́ tí ebi wọ ìlú tẹ́bí délùú tiwọn náà ibi tí ó jẹ́ kù sí òun náà nílẹ̀ Mísírà ẹ̀tọ́ wá jẹ́ adarí ilé oúnjẹ ohun tí ń pín ní Ànábì Yusuf alayhi salatu wassalam níjọ́ tí àwọn ẹ̀gbẹ́ ẹ̀ tí wọ́n jù kànga tí wọ́n tà lóko ẹrú tí wọ́n wọlé Mísírà ẹ rí pé ọmọdé ní máa dàgbàlagbà wọn àgbàlagbò ní dọ́mẹ́kẹ́ wọn tó bí ojú tọ́mẹ́kẹ́ ń gbé bọ̀ yóò ti change. Ànábì Yusuf bí ṣe rí wọn báyìí àwọn ẹ̀gbọ́n mi jí òní ní o àti ájú mi kànga jí òní àwọn ní o ó dẹ̀ tọ́jú wọn dáadáa kò fi sí ọwọ́ wọn bí wọn ó tọ́jú wọn dáadáa ń bọ̀ tọ́jú wọn tán tọ́ta ń jẹ fún wọn tán tí wọ́n máa padà lọlé oúnjẹ tọ́ta fún wọn tó yẹ kó gbowó lọ́wọ́ wọn ó gbowó yẹn wọ́n sọ fáwọn àwọn ọmọọṣẹ́ rẹ̀ pé owó tẹ́ gbà lọ́wọ́ wọn ẹ dá padà sínú ẹrù wọn owó tẹ́ gbà lọ́wọ́ wọn yẹn ṣe kíni o ẹ dá padà sínú kíni o inú ẹrù wọn ẹ rí pé wà dáadáa nu ó fi dáadáa san àìdá fún wọn níjọ́ tí ọwọ́ afárá hàn wọ́n pé èmi ni Yusuf wọ́n ní àìnáka la anta Yusuf ṣé wọ́n náà ni ó ní ana Yusuf wa hadha akhi qad manna Allahu alayna innahu man yattaqi wa yasbir fa inna Allaha la yudi'u ajra al-muhsinin ẹni tí a rò pé kò lè máa rò kò lè jẹ́ èèyàn Ọlọ́run wá sí ó jẹ́ èèyàn wọ́n wá ń ṣe ìmọ̀lára ẹ̀ pé sí wọ Yúsùfù ni ó lè mi ní àbúrò mi náà ni qad manna Allahu alayhi Ọlọ́run ti ṣàánú wa innahu man yattaqi wa yasbir ẹ̀ ń bá lè ṣe sùúrù tó lè bẹ̀rù Ọlọ́run tó lè ṣe sùúrù fa inna Allaha la yudi'u ajra al-muhsinin Ọlọ́run bò ní rẹ̀ ẹ̀san àwọn ẹni rẹ̀ láre wọ́n ní qad atharaka Allahu alayna Ọlọ́run ti dọ́ láre wọ Yusuf wọ́n sọ pé la tathriba alaykum ẹ má búra yín yaghfirullahu lakum Ọlọ́run foríjì tọ́ba ní ẹ máa nà wọn jọ́nà ẹ̀ tí a máa lé nílẹ̀ Mísírà kò sí bẹ́ẹ̀ wọn kò sí bẹ́ẹ̀ níjọ́ tí ànábì náà padà wọ ìlú Mákà tí a ti lé jáde tọ́lọ́run ti ní ká gbára ó dé nígbàtí ará Mákà tí a rí ànábì sàlám wọ́n káwọ́ pọ̀ ìwájú ànábì báyìí ànábì ní kílẹ̀ rúkú máa ṣe fún yín lónìí wọ́n ní khair dára ló ṣe fún wa ó ní idhabu fa antum tulaqa ó lè mìíràn ọkọ̀ sí ànábì Yusuf ẹ máa lọ lálàáfíà èdè jẹ yíyá inú wa mùsùlùmí ó ní wa kálẹ̀mí ìdáríjìn ẹlòmíì ẹ̀ṣẹ̀ ọdún kan bẹ láyà rẹ̀ tí ń retí ọjọ́ tí ó gbẹ̀san ẹlòmíì ẹ̀ṣẹ̀ ọdún méjì bẹ láyà rẹ̀ tí ń retí ọjọ́ tí ó gbẹ̀san ẹlòmíì ẹ̀ṣẹ̀ ọdún mẹ́wàá bẹ láyà rẹ̀ kódà ẹlòmíì a máa gbé ọmọ kálẹ̀ lágbájá ẹ ń bá bá ṣe nu yín bí ó ṣe rí fún ni o èmi àti ẹ̀ àti bẹ̀rẹ̀ ọ̀tá wa ti pẹ́ ìkankanú yẹ̀ wọ̀rọ̀ bá ṣe ẹ má bọ̀ bẹ́ẹ̀ ṣe kí ló fẹ́ gbà ń bẹ̀ lámojú kúrò jẹ́ ọ́tá ìwọ tó ní nǹkan ò ní tán ìwọ náà tà á ń bọ̀ ọba tán tí ò ní tán nítorí ó tí ò ní tán ti tán àwọn sàábé ń bẹ lọ́dọ̀ òjíṣẹ́ Ọlọ́run sáájọ́ kan Ànábì wa ní ọmọ àlùjánnà kan wọlé ní ìsìn ó ní ọmọ àlùjánnà kan wọlé ní ìsìn nígbà tí wọ́n wọ̀nà wọ́n bá rí ọkùnrin kan tó kó bàtà sábíyá tó wọlé kálukú wọ́n tààrẹ ẹ̀ṣẹ́ mọ̀ iṣẹ́ wò lélé ìṣẹ́ tí ìdọmọ àlùjánnà
nígbò tó dijọ́ ke bí nígbò tó dìgbà míì tó tún pẹ́ sígbà yẹn àdábì tó rìpíìtì ọ̀rọ̀ yẹn pé ọmọ àlùjánnà kan wọlé ní ìsìn wọ́n tún wọ̀ pé ta ni ó wọlé ẹni jóòní tó wọlé ní kọ̀ǹdíṣàn tó bá wọlé jóòní náà ó tún dẹ̀ kẹta òun náà ló tó wọlé ẹnìkan bá gbéra ọba ńlé láti lọ wò pé kílẹ̀ ní yìí ń ṣe táwọn ò rí ṣe tí èdè ẹni ìkẹ́ ju àwa lọ ìgbà tí ẹni ẹ délé ó ṣèjọ́ mẹ́ta ńlẹ̀ ó rí pé ìrun tí ń kí ọ̀pọ̀jù tó ń lọ àwẹ̀ rẹ̀ ọ̀pọ̀jù tó ń lọ náfìlà rẹ̀ ọ̀pọ̀jù tó ń lọ ọwọ́ abílẹ̀ rẹ̀ pé mo wá jí yín wò ní o torí pé ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ làrábí sọ́pọ̀ màrìjánà kan wọlé tó pẹ́ ilẹ̀ wọlé ẹ̀mẹ́tẹ̀ẹ̀ta kí lẹ̀ ń ṣe táwọn ò ṣe mo wá jí wò dára yìí ẹni mi ní ẹ̀ka tí mo ṣe kọjá tó ti rí náà kọjá wípé tí n bá fẹ́ sùn lálẹ́ màá níwọ̀ ọlọ́run gbogbo ẹni ọ̀sẹ̀ mi mo ti forí jì wọ́n ó ní tẹ́yìn ṣe táwọn ò ṣe gan-an nù tẹ́yìn ṣe táwọn ò ṣe gangan nìyẹn ẹjá mójúkò fúnra wa ọmọ rẹ sí ọ ìyàwó rẹ sí ọ ọkọ rẹ sí ọ ẹjá mójúkò fúnra wa ẹ̀yin màmá wa lómi ẹnìkan parọ́ kan mọ́ yín mo fẹ́ béèrè pé síbẹ̀ ní àìbẹ́ ẹ̀kọ́ wọ́n ní nǹkan mẹ́ta kan ń bẹ tẹ́yìn gbàgbé síbẹ̀ ní àìbẹ́ ẹ̀kọ́ wọ́n lálákọ̀ọ́kọ́ wọ́n lówó tọkọ bá yá lọ́wọ́ yín wọ́n lẹ́yìn gbàgbé ẹ̀ ẹgbọ́ síbẹ̀ ni ẹ gbàgbé ẹ̀ ìtẹ́ ìbáyẹ̀ lọ́wọ́ kọ́ńkọ́ kò lè bá padà wọ́n lẹ́lẹ́ẹ̀kejì wọ́n ní ẹ̀ṣẹ̀ tí a bá ṣẹ̀ yìí wọ́n lè gbàgbé ẹ̀ síbẹ̀ ni wọ́n lẹ́lẹ́ẹ̀kẹta wọ́n ní ẹ̀san tẹ́ bá fẹ́ gbà wọ́n lè gbàgbé ẹ̀ síbẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ mo ti ní àpúrọ́ mọ́ yín ni yóò ṣe wá rí báwọn ẹ̀dá pẹ̀já mójúkò fúnra wa ọba tí ó dá wa à ń ṣẹ̀ tọ́lọ ń bá gbẹ̀san lára wa ni yóò ti payé rẹ̀ ń gbọ́ lọ́dá mójúkò fún wa ẹjẹ́ ká náà mójúkò fúnra wa eléyìí ọjà àwọn wa yáyì èyí tí ọba àlekí ọlá fẹ́ ká máa wò gẹ́gẹ́ bí mùsùlùmí ẹ bá wá fẹ́ rí àwọn àwà dáadáa tán fẹ́ ká máa wù láyé ibo ní ọ̀wà lọ inú àlùkọ́ àwà lọ ìwà dáadáa tọ́lọ̀ fẹ́ ká máa wù láyé ibi táàtì náà ní Al-Qur'an Allah ní wasari'u ila magfiratin min rabbikum wa jannatin 'arduha as-samawati wal ardu u'iddat lil muttaqin الذين ينفقون في سراء وضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين Ọlọ́run ní ẹ sáré tètè lọ síbi tẹ́ ti rí àforíjì Ọlọ́run ẹ sáré tètè lọ síbi sí àlùjánnà tó yẹ pé ìbú rẹ̀ ó kọjá sánmà àtilẹ̀ ọlọ́jà àlùjánnà náà ẹnìkan kò nira yìí bẹ́ o àyàfi bá bẹ̀rù Ọlọ́run àwọn olówó bẹ̀rù Ọlọ́run alladhina yunfiquna fi sarra àwọn tí a máa ń náwó nígbà tára dẹ̀ wọ́n wa darra àwọn tí a máa ń náwó nígbà tára ní wọ́n ebi ń pa àwọn náà wọ́n tó máa fẹ́ lómi ìlú oúnjẹ àwọn gangan ọ̀rá sọ̀wọ̀ nínú wọn bá tí a bá rí wọ́n tó máa fẹ́ lómi wàlkázìmínà al-ghayza ọlọ́ni wọ́n máa gbé ìbínú mì ìyẹn jẹ́ mọ̀ pé á ṣẹra wa ọ̀rẹ́ méjì ó ṣẹra wọn ẹ̀gbọ́n àtàbúrò ó ṣẹra wọn ọkọ àtìyàwó ó ṣẹra wọn bàbá ó sí ọmọ ọmọ ó ṣẹ bàbá á ṣẹra wọn á máa gbé ìbínú mì ni lóòótọ́ ṣòro gbé mì ṣùgbọ́n torí àlùjánnà tá a fẹ́ wá sí kiri o àgbè ni
wal 'afina 'anin nas àwọn tí a máa mójú kò fáwọn èèyàn wallahu yuhibbul muhsinin Ọlọ́run láwọn tí a bá máa ṣe dáadáa ó fẹ́ràn wọn ẹni tó bá fẹ́ rí àwọn àwárí kó lọ sínú Al-Qur'anul Karim àwọn àwárí tó lọ́n fẹ́ ká máa wùsé kí ni ó kúnnú Al-Qur'an ká lọ sínú àdísì òjíṣẹ́ ọlọ́ọ̀bá sallallahu alayhi wa sallam ká máa gbọ́n gbogbo ìgbà ká máa gbórin Barrister Kollington àlè ríwà rẹ̀ mẹ́yẹ o orí òbẹ́sẹ̀rẹ̀ àlè ríwà rẹ̀ mẹ́ o àlè ríwà rẹ̀ gangan mẹ́ káwọn lọ film house àlè ríwà rẹ̀ mẹ́ ẹ máa fẹ́ rí ìwà rẹ̀ tí ó wù tí ó fi látùbọ̀tán dáadáa kó lọ sínú Kùránì àti hadith kó lọ síbi ìta àwọn ẹni tí a ti lọ àwọn ẹni tí a ti lọ kó lọ sínú ìta wọn èyí ó rí àwọn àwárí tọ́pọ̀ ń bẹ tẹ́ máa ṣe mọ̀ pé séèyàn sí làwọn tẹ́ ń sọ̀rọ̀ wọn yìí ẹ máa ṣe mọ̀ pé séèyàn sí ni wọ́n séèyàn ni wọ́n ìkànnà àwọn khalifa wọ́n ní kọjá lọ́mbì kan ó wá ṣèṣì tẹnìkan mọ́lẹ̀ ẹni ẹ wá sọ pé sójú ẹ fọ́ ni ó wá ní ojú mi ò fọ́ ẹni tájọ wá sọ fún pé ó bú ọ ni oníkò mi ó béèrè ìbéèrè ni ẹ gbọ́ ṣé èébú ni sójú ẹ fọ́ àbí ìbéèrè ni Yorùbá ní béèrè jẹ́ adékànbí ìyàdí ò tí kọ́ o sọ ìyá wèrè ní ìyá wèrè ìbéèrè ni orí ẹ̀ dàrú orí mi ò dàrú ìbéèrè ni káláwa ni ẹ̀bá sọ pé ti ẹ̀ gangan dàrú tí ẹ̀bá ti sàṣejù báwọn òun bí á léèrè ìbéèrè àwọn ìfìnrin rẹ̀ fóun ojú ẹ̀ fọ́ ni ojú rẹ̀ fọ́ ojú ìyá rẹ̀ fọ́ ojú bàbá rẹ̀ fọ́ ojú gbára lè yí fọ́ ó ti sàṣejù báwọn inú Al-Qur'an ara wọn wà rí mẹ́ àwọn àyà yìí àwọn àwà tó jẹ́ wà ìdùnnú tẹ́pẹ́tẹ́ ẹ̀bá wù láwùjọ ara yóò máa fẹ́rẹ̀ èyàn rí mẹ́ ẹ bá wá lọ́wọ́ ní wúwa rẹ̀ kí látúbọ̀tán rẹ̀ ọjẹ́ ẹ bá lọ́wọ́ ní wúwa rẹ̀ yóò sàṣedànù gbogbo ẹ̀sìn tí bá ń ṣe yóò ṣe dànù ní o òun kírun òun gbààwẹ̀ òun yọ zaka òun ṣe hajj ṣùgbọ́n wà rí ọ̀dá Ọlọ́run kò ní gbàjọsìn rẹ̀ o ẹnìkan lọ bó jíṣẹ́ ọlọ́ba sallallahu alaihi wasallam ó ní wò jíṣẹ́ ọlọ́ba sallallahu alaihi wasallam arábìnrin kan wà ìrun pọ̀ àwẹ̀ tàtàwà pọ̀ bó bá kírun ọ̀ràn yóò tún kí náfílà tó bá gbààwẹ̀ Ramadan yóò tún gbààwẹ̀ tàtàwà a sì máa ṣe sàárà tó pọ̀ walakin túdí jiranaha bilisaniha ṣùgbọ́n ọ̀rọ̀ ẹnu rí ọ̀dá ọ̀rọ̀ ẹnu rí sí kí ni o ọ̀rọ̀ ẹnu rí ọ̀dá ọ̀rọ̀ búkú ní mẹ́lẹ́nu ẹ̀ a ní a máa dásà pé èmi ò ní kọ́ńbọ́ọ̀dù aṣọ kọ́ńbọ́ọ̀dù kí ló ní kọ́ńbọ́ọ̀dù ọ̀rọ̀ nǹkan búkú ló ní nǹkan búkú nù wọ́n ní obìnrin yẹn ọ̀rọ̀ ẹnu rí ọ̀dá tó bá fẹ́ ṣépè fún èèyàn báyìí ẹni tí a ń ṣépè fún yóò sì máa yóò mọ̀ tàbí kọ́ wọlé tó bá sì fẹ́ bú èèyàn báyìí bí ìgbà tí ńlá yìí ni kí lára bí sọ pé obìnrin yẹn ó ní ìyàfìnà obìnrin tí ìrun ẹ̀ pọ̀ táwẹ̀ rẹ̀ pọ̀ tí sàárà rẹ̀ pọ̀ tọ́rọ ẹnu rí ọ̀dáhùn ọmọ àná ni kọlọ́mọ́ sí wa lọ́mọ àná ẹ dákun mọ́rọ̀ wá torí ìtọ́lọ́n ẹ jẹ́ kí wà wá ó dáa tàbá ní ká máa ka àwọn wà dáadáa ó pọ̀ inú wà dáadáa ni a lè wà fáwọ́ wà kájẹ́ tí ó ládéhùn inú wà dáadáa ló wà tó yẹ ká bá lára mùsùlùmí ẹni tí ó bá ládéhùn kìí ṣe mùsùlùmí òdodo
kí lára bí pé munafik lára bí pé idha wa'ada akhlafa ó tó bá sàdé kò ní ṣe kí ni o kò ní má dé ọ̀sẹ́ wà munafiki ni ẹ jẹ́ ká jẹ́ kí wà wọ́ dáa tí wọ́n èèyàn bá dáa ọba àlékí ọlọ́fẹ́ràn rẹ̀ ara ayé ló ṣe kí ni o wọ́n fẹ́ràn rẹ̀ ẹni wà rí ọba dára yóò sá fún ẹ tí wà rí ọ̀dára yóò sá fún ẹ jẹ́ kí n fún wa ní àpèjúwe oníṣẹ́ ọwọ́ tí ò ládéhùn àìládé oníṣẹ́ ọwọ́ ṣé wà dáadáa nàbí wà búkú ìwà búkú ni oníṣẹ́ ọwọ́ tí ò ládéhùn ṣé yóò ní kọ́sítọ́mà kò ní kọ́sítọ́mà wọ́n máa gbé dáadáa sá fún ni tí wọ́n èèyàn bá dáa wọ́n á máa fi obìnrin lọ yàn wọ́n á fẹ́ ọmọ yìí wọ́n á fẹ́ pẹ̀lú wà dáadáa ni o tí wọ́n èèyàn bá dáa wọ́n á máa fi oore lọ yàn àdúgbò táwa yìí nìsí kẹ́nìkan wà rẹ̀ ti lé bẹ̀ kí wà rẹ̀ wá dáa ládùúgbò wọ́n máa bá wálẹ̀ tí ó kọ̀lé sí ó lè kó ládùúgbò wa èyẹ dáadáa ní ọ̀ wọ́n bá wá ilẹ̀ tí ó kọ̀lé sí ládùúgbò torí pé wà sí kí ni o ìwà dáadáa ní máa ń jẹ́ ká kókó jẹ́ àdúgbò kan ká tún láǹfààní àti máa lọ ọbẹ̀ ká tún máa kí a pé ẹ máa wọlé ẹ máa rọra o ìwà dáadáa ni tí wà rí ọ̀bá dáa àdúgbò tó ti kó kú ò nílé wọbẹ̀ máa bí wọ́n èèyàn ọ̀bá dá àdúgbò tó ọkọ́ lé sí gan ọmọ aléyàn jáde kó ń bẹ̀ tó ní wọ́n tàálé rẹ̀ yìí àbíkẹ́sẹ̀ rẹ̀ ni ọ̀tàálé rẹ̀ yìí ìwọ́n ló ń gbé alẹ́ran tó ń gbé aládìẹ òdè ní ọ fàdúgbò lẹ̀ fún wa ọmọ rẹ̀ ní gbé alẹ́ran tí gbé aládìẹ ìyàwó lẹ̀ lẹ́ẹ̀kì ọ fàdúgbò lẹ̀ fún wa nígbà tí wọ́n dá nìyẹn ìwà tó wù tára ayé fi kọ́ sọ́lọ̀ náà ní kọ́ báhùn torí náà ẹ jẹ́ ká kíyèsí àwọn àwà tí mẹ́ lọ́wọ́ wa ìwà dáadáa tá wá wí yìí ibo la ti máa ń kọ́ a máa ń kọ́ wà dáadáa látara àwọn òbí tó bí wa sáyé tí bàbá wa bá dáa tí ìyá wa dáa tá a sì bá wọn gbé ìbágbé wọn káwa náà ní kíni o ìwà dáadáa tí bàbá wa jẹ́ tí máa tẹríba tọmọ sì bá bàbá yẹn gbé ọmọ náà tẹríba tí bàbá bá jẹ́ oní gáàrù ọmọ náà ṣe kíni o náà ṣe gáàrù wọn ti bàbá ẹ̀ lọ́jọ́ ẹnìkan kọjọ bàbá ẹ̀ náà lójú bàbá ẹ̀ lọ́jọ́ ìyá ẹ̀ lọ́jọ́ ìyẹ́ ẹ̀ lè ti jú àti sọ̀rọ̀ kọ̀sẹ̀ tí ààrẹ tó lérú lè jẹ́ pé bàbá fẹ́ fẹ́yàwó a máa wo orí èèyàn wo nìyá rẹ̀ àwọn irú àwọn wo lẹ̀gbẹ́ irú àwọn wo làbúrò rẹ̀ irú àwọn wo ni àwọn tí a tọ́jú ẹ̀ nínú bí a ti máa kọ́ wà dáadáa nìyẹn lára àwọn òbí wa a máa kọ́ lára àwọn olùkọ́ wa náà olùkọ́ tó kọ́ wa ní kéwú tó kọ́ wa níwèé tó kọ́ wa níṣẹ́ a máa tara wọn kọ́ wà dáadáa ọmọ mi tó ya òpùrọ́ ọ̀gá ẹ̀ lọ́kọ́ nírọ́ ọ̀gá ẹ̀ sọ fún pé èèyàn máa kọ́ iṣẹ́ máa rọ́ ni akọ́ṣẹ́ máa kọ̀rọ̀ ààbọ̀ ọṣẹ́ ló ṣe kí ni o sówe dáadáa nù yàmá òwe búnù a gbọ́dọ̀ tá a bá fẹ́ fọmọ sẹ́nu ọ̀kọ́sẹ́ a fẹ́ fọmọ sí ilé kéwú a fẹ́ fọmọ sí ilé ìwé káwọn orú ẹ̀ntá fọmọ wa fún ọmọ wa yóò mú wà fáà rẹ̀ yóò mú wà tíjà rẹ̀ yóò mú ọ̀gá rẹ̀ náà ọmọ míì tí ń yà lè látàrọ ọ̀gá ẹ̀ ló ti kọ́ ká máa yà lè
arabi láti máa kọ́ wà dáadáa nìyẹn lára àwọn tí ọba jẹ́ ọ̀gá olùkọ́ wa á kọ́ wà dáadáa nínú àwọn àìsàn láti máa kọ́ wà dáadáa ní àwùjọ tá a bá ń gbé náà wà àwùjọ tá a bá ń gbé náà máa ń kọ́ ni lẹ́kọ̀ọ́ àwùjọ tá a bá ń gbé indirect yóò máa kọ́ wa kẹ́lẹ́ pé wọ́n fi àkàlẹ̀ máa kọ́ ẹ̀kọ́ yóò máa sọ̀kalẹ̀ sí aláàní torí àwùjọ tá a wà òjíṣẹ́ ọlọ́ọ̀bá sàlám nígbà tó sọ̀tàn ọkùnrin tó pa èèyàn 100 tó pé èèyàn 100 kan tó ló ń fẹ́ túbá àfà tọlọba tó ní ọlọ́ọ̀lọ́gbà túbá rẹ̀ kí làbá sọ fún ó ní kúrò nínú rẹ̀ yìí kìí sí ìlú àwọn ẹni rí bẹ́yàn bá wọ àdúgbò kan tó bá rí pé àwọn tí ń bẹ ń bẹ ń wéṣẹ́ ní rẹ̀ kéèyàn má jókòó bẹ̀ wọ́n kò fáírọ́ọ̀sì bá ìwọ gangan wọ́n kò bá àwọn ọmọ rẹ̀ náà wọ́n dá ìlókòórú nínú sẹ̀mí ayé nínú àbíta ti máa kọ́ wà dáadáa nìyẹn àdúgbò tá a bá ń gbé yóò kọ́ wa níwà dáadáa ìwà dáadáa wá wí èèyàn gangan máa kọ́ látara alábàárìn òjíṣẹ́ ọlọ́sàsánà àdísì rẹ̀ ó ní àpèjúwe kábẹ́ni rere àti kábẹ́ni ibi rìn ọ̀dọ̀ pẹ̀ta bá ń bá ẹni tí ń ta lọ́fíńdà àtẹ́jí fẹ́lẹ̀ wìrì táǹbà wọn rèrè alábàárìn ìwà náà wọ́n lè kọ́ níwà dáadáa bí a sì lè kọ́ ni níwà búburú náà nínú àwọn àyè tá a ti máa kọ́ ìwà dáadáa nìyẹn àwọn tá ń bá rìn bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀rọ̀ tá a bá ń gbọ́ nínú wáàsí tá ń gbọ́ nínú tẹlifíṣàn tá ń gbọ́ lórí rédíò àwọn náà wọ́n máa kó ipa lórí ìwà dáadáa tí a máa wù bẹ́ẹ̀ bá wá jẹ́ ẹni tí ń hùwà dáadáa kí ni ẹ̀san rẹ̀ bẹ́ẹ̀ bá hùwà dáadáa kí lẹ̀san ìwà dáadáa yìí ṣe tí yàn ń wù dánú ọlẹ́sàn nínú ẹ̀san ni pé á di olólùfẹ́ Ọlọ́run ọba àlekí Ọlọ́run fẹ́ràn wa nínú àyàtà kan sọ́tọ̀ Al-Imran kí lọ́lọ́run sọ parí àyà yẹn Ọlọ́run ní wallahu yuhibbul muhsinin Ọlọ́run fẹ́ràn àwọn tí bá ń ṣe dáadáa tẹ́tọ́lọ́ bá ti wá fẹ́ràn wa àti sórí ire nu ẹ̀tọ́lọ́ bá fẹ́ràn àwọn màlẹ́kọ̀ máa fẹ́ràn rẹ̀ àwọn màlẹ́kà àwọn sánmà wọ́n máa fẹ́ràn rú èèyàn bẹ́ẹ̀ ara yóò sì fẹ́ràn rẹ̀ ara yóò fẹ́ràn rẹ̀ ẹ̀tọ́lọ́ bá ń fẹ́ràn wà lùjánnà rẹ̀ lálùkìyàmà yóò wà lùjánnà Ọlọ́run nínú èrè tá a jẹ nìyẹn tábàjẹ tí bá ń hùwà dáadáa tábàjẹ tí ń hùwà dáadáa ọkàn wọ́n balẹ̀ ẹ̀rù ò ní bà wá ẹnìkan lọ bójú sí wọn sàṣálà Ànábì tó fẹ́ bèèrè ti jẹ́ dáadáa ni Ànábì wọ́n dàbí rẹ̀ léèrè oníwà dáadáa ni wà táa wù tán tọ́kàn wọn balẹ̀ tẹ́rù ọ̀bà wá wà dáadáa nìyẹn oníwà búbú lè táa wù tán táwọn fẹ́tòfẹ́tò ẹ dákun bẹ́nìkan bá bọ́ mọ́sálásí tó gbé aago bẹ̀ lẹ́yìn wa ọgbà agbó sí mọ́sálásí lẹ́yìn wa àwọn adé mọ́sálásí wọ́n níta ló gbé aago bí àti náwọ́ yóò bàlẹ́rù àbí oníbàlẹ́rù náà ẹ̀rù oníbà tó pé dáadáa ló ṣe tá ń gbá aago mọ́sálásí yóò èmi mo gbé bẹ́ẹ̀ tó ń pé dáadáa ló ṣe ẹ̀rù oníbà ìwà dáadáa nìyẹn ṣùgbọ́n tó ń jí aago mọ́sálásí gbé àwọn bẹ́ẹ̀ pé tá ń gbé aago mọ́sálásí o ṣé yóò lè náwó pípẹ́ mi mo gbé tá a bá ń fún ní èpè rabandu ṣé yóò lè sọ̀rọ̀ kò ní lè sọ̀rọ̀ pé èpè ń pàjù ẹ́ pa mí ni kò ní lè wí bẹ́ẹ̀ ìwà dáadáa máa fìyàn lọ́kàn balẹ̀ kì í jẹ́rù ọba àyàn ẹnì kọ̀ọ̀kan wa náà kí wà wá lè bá a dá ẹ jẹ́ ká máa ṣàdúà wọ́n ní òjíṣẹ́ Ọlọ́run sàlám tó bá wo glass ìmọ̀ sára pé wọ́ Ọlọ́run
Allahumma kama ahsanta khalqi fahassin khulqi. Allahumma kama ahsanta khalqi fahassin khulqi. Ìwọ Ọlọ́run tó ní kí ìrísí mi ó dáa báyìí, mo dùn ún wò, mo dùn ún rí, ìwà mi náà tó jẹ́ pé inú ló wà, ẹ ń bá súnmọ́ mi ní ọmọ jẹ́ kó náà dáa. Sallallahu alaihi wasallam. Àwọn ẹ̀jẹ̀ máa ṣàdúrà, ìwọ Ọlọ́run tó ní kádùn rí kádùn wò, ìwà wa náà jẹ́ bó ṣe kí ni o yóò náà dáa. Má ṣe wá ní ejò, ṣé àgbé ejò fáìn àbíjú ọ̀fà ìjẹ̀ wọn ejò fáìn, ṣùgbọ́n sí inú ejò dáa, inú ejò ọ̀dá. Wọ́n a máa sọ bẹ́ẹ̀ fẹ́ lórí pé ẹranko ní ọkàn dáwó èèyàn gbóra ní ìtẹ́ ń tọ́ka sí pé ìwà tí bẹ lọ́wọ́ ẹ̀wà kí ni o ìwé ẹranko, ìwà tí ìwọ̀ bíà yàgbéwé ẹranko nu, ìwà kápọ̀tàrẹ ní ẹ̀kan tí ẹ̀gbéwé ẹranko nu. Ńgbà bá gbóúnjẹ lẹ̀ fáwọn ẹran, èyí tó bá dàgbọ́ ọmọ ilé àyòkù, ìwé ẹranko nìyẹn. Káwọn náà máa sàdàkú wọ Ọlọ́run, ìwà tó dáa fi jíǹkì wa, ìwọ tó ní kádùn rí kádùn wò, ìwọ wa náà jẹ́ kó dáa. Má ṣe wá lẹ́ni ibi, má ṣe alẹ́ yàn kéèyàn, má ṣe alẹ́ tara yóò máa sá fún, yá ṣe é súnmọ́, yá ṣe é bálò, yára yọ tara wa rí dẹ̀ra ni. Ọlọ́jọ́ kan sòtọ́ Ọlọ́run, ìwọ̀n bá tá bára wa sọ yìí, Ọlọ́run jẹ́ kó ṣe aláǹfààní, jẹ́ kó wúlò fún wa, gbàdébàdà fún wa, ṣe ní ìbàlẹ́jọ́ dáadáa fún wa láyé tàbí kìyàmà, má ṣe ní ìbàjàbú fún wa, ṣe lẹ́rìí gbé wa, má ṣe lẹ́rìí takò wa. ولا لا حول ولا قوة إلا بالله العلي العظيم. وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا إلى يوم الدين. جزاكم الله خيرا.